Media bring it you work closer to your doorstep. Mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ènìyàn jákèjádò àgbáláyé níbikíbi tí oníkálukú wa ti ní oore ọ̀fẹ́ láti lè máa gbọ́ ohùn yìí láti iléeṣẹ́ Koiki Media bring it you work closer to your doorstep. Mo kí wa pé a kú dédé àsìkò yìí. Mo kẹ́yìn bàbá, mo kẹ́yìn ìyá, mo kí wa pé a kú iṣẹ́ látòórọ̀. Bákan náà mo kí bàbá wa tá ò lè ṣaláì má kí ní gbogbo ọjọ́ gbogbo, ní gbogbo ìgbà. Bàbá wa Professor Adébánjí Akíntóyè, Kẹ́mi Ọláògúnlókè pẹ́ bàbá. Bákan náà mo wá kí bàbá wa CSI, bàbá wa Olóyè Sunday Adéníyì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá dámì, mo kí yín púpọ̀ púpọ̀. Àṣìṣe kì í bá ọjọ́, àṣìṣe kì í bá oòrùn kóòrùn má ràn, àṣìṣe kì í bá òṣùpá kóṣùpá má yọ, bẹ́ẹ̀ ni àṣetì kì í bá ìràwọ̀ kó má yọ lójú ọ̀run. Lágbára Elédùmarè, lágbára àwọn tó nílẹ̀, ẹ ò ní ṣìṣe láṣẹ Èdùmàrè, ẹ ò mà ní tẹnugbó bí ọwọ́ láṣẹ Èdùmàrè. Mo wá fi kíkí yín, mo fi kí bàbá wa olùdásílẹ̀ ìkànnì yìí, bàbá wa Ọláyọmí Kóìkí, mo kí yín púpọ̀. Tẹ́ ẹ jẹ́ kí gbogbo etí ọmọ ẹ̀dá dámọ̀ kó di sí ohun tó ń lọ lágbàáyé, mo kí yín o. Iléeṣẹ́ náà kò ní laná láṣẹ Èdùmàrè. Mo wá fi kíkí bàbá wa olùdásílẹ̀ iléeṣẹ́ yìí, bàbá wa Ọláyọmí Kóìkí, mo mọ̀ fi kí gbogbo ẹ̀yin ìyá, ẹ̀yin ìyá, ẹ̀yin ìyá, ẹ̀yin ìyá abiyamọ, apọnmọ mọ́jábọ́, mo kí yín o. Lágbára Elédùmarè, lágbára akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run, ọ̀já tẹ́ ẹ fi ń pọ́n ọmọ, ọ̀já ní ò ní já láṣẹ Èdùmàrè. Ọ̀já tẹ́ ẹ fi ń pọ́n gbogbo ọmọ kóòtù ojíire, ní pé ká lè bá kúrò lóko ẹrú, lágbára Elédùmarè, ọ̀já náà kò ní já, àwa náà ò ní já lẹ́yìn yín o láṣẹ Èdùmàrè. Bákan náà mo wá fi kíkí yín, ẹ̀yin ìyá, mo fi kíkí yín, mo fi kí àwọn bàbá. Mo kẹ́yìn bàbá, ẹ̀yin akọni ilẹ̀ kóòtù ojíire, mo kí yín o. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kílẹ̀ Yorùbá kó kú sí òkú ẹrú, pàápàá jùlọ ẹ jẹ́ kí àgbénipa kó pa wá tán. Ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti jẹ́ pé kí ọmọ Yorùbá ká bọ́ kúrò lóko ẹrú àwọn Fúlàní ajínigbé, lágbára Elédùmarè, wọn ò ní jí yín gbé o, àṣìta ìbọn kò ní bá yín o. Ọjọ́ tébi bá ń pọ̀nà, a ò ní bá wọn jáde lọ́jọ́ náà. Ọjọ́ tébi bá ń palé, a ò mọ̀ ní bá wọn sí nílé láṣẹ Èdùmàrè. Èmi a máa bẹ̀ wá lẹ́bẹ̀ kan. Tẹ́ ẹ bá wo ojú amóhùnmáwòrán yìí, ẹ rí i pé ìpele mẹ́ta náà ni ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ bá. Ìpele àkọ́kọ́, òun ni ìró ẹkùn fún gbogbo àwọn èèyàn wa tó fẹ́ darapọ̀ ní Èkìtì State. Òun ni ìpele àkọ́kọ́. Ìpele ẹlẹ́ẹ̀kejì, òun ni ìpele gómìnà wa ní ìpínlẹ̀ Èkìtì tí a fẹ́ bá wọn sọ̀rọ̀ ráńpẹ́. Ìpele ẹlẹ́ẹ̀kẹta rèé o. Gbogbo ọmọ kóòtù ojíire, òun náà lẹ́rìí pé wọ́n so arákùnrin kan tí fọ́nrán rẹ̀ ń jà ròyìnròyìn láti ọjọ́ ìjẹta, láti alẹ́ ìjẹta títí tó fi di àkókò yìí. Níbo ni fọ́nrán yìí ti wáyé? Gbogbo wa náà láti gbọ́ pé ìlú Ìgbòho tó jẹ́ ìlú bàbá wa Olóyè Mọ́jàsọ́lá, níbẹ̀ ni àwòrán ẹni tí wọ́n so mọ́ igi yìí tí wọ́n ń tú yìí, torí àwọn ọdẹ náà lẹ́rìí tí wọ́n ń tú yìí. Àwọn tó so mọ́gi wọ́n ti so mọ́gi, wọ́n ti lọ. Ṣùgbọ́n Ọlọ́run ò pé kí wọ́n ṣekú pa arákùnrin yìí, náà ni àwọn ọdẹ fi ń tú u kalẹ̀. Òun ló jẹ́ ìpele ẹlẹ́ẹ̀kẹta tí a ó mẹ́nubà lórí ètò yìí. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú arákùnrin náà? A ti gbọ́ díẹ̀ lánàá, ṣùgbọ́n ṣẹ mọ̀ pé ọ̀rọ̀ sì ń jà ròyìnròyìn lórí arákùnrin yìí, pàápàá jùlọ àwọn arábìnrin àtọmọ tí wọ́n jí gbé lọ ní ìlú Ìgbópẹ̀. Ẹ mọ́ gbàgbé pé mo sọ fún wa pé ìlú Ìgbópẹ̀ àti Ìgbòho, àwọn méjèèjì wọ́n jọ fẹ̀gbẹ́ kànra wọn báyìí ni. Odò kékeré kan náà ló là wọ́n láàrin. Torí pé local government kan náà ni àwọn méjèèjì.
àti Gbópẹ̀ àti Ìgbòho oore ló pé kan náà ló so wọ́n pọ̀. A ó débẹ̀. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tí èmi a máa bẹ gbogbo àwa tá à bá ń darapọ̀ mọ́ ètò òun náà ni pé èmi a máa bẹ̀ wá pé ẹ bá wa pín ètò. Ẹ má jẹ́ kó jẹ́ pé àwa tá a wà lórí ètò àwa nìkan là ń jẹ àǹfààní ẹ̀. Ẹ jẹ́ kí àwọn tó kù náà ẹ jẹ́ kí wọ́n jẹ àǹfààní rẹ̀. Ẹ bá wa pín in. Mo gbà á ládùúrà pé àkàndò ò ní mú yín lọ́wọ́ o. Ọwọ́ tẹ́ ẹ fi ń pín ètò yìí lágbára Elédùmarè, àkàndò kò ní mú yín lọ́wọ́ náà bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ ẹ́ jáde tí ẹ fi ń ránṣẹ́ sí gbogbo àwọn tó yẹ kí wọ́n gbọ́. Pàápàá jùlọ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín, kódà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà tẹ́ ẹ̀ ń darapọ̀ mórí ètò yìí, ẹ̀yin gbogbo yín ẹ lè bá mi dà á sí Òkè Ògùn. Torí nígbà tá a bá mẹ́nu débẹ̀, ẹ̀yin náà rè pé ó yẹ ká bá wa dà á prógámù yìí, ó yẹ ká dà á sókè Ògùn. Kò tí ì burú jù, kódà kí ètò yìí kọ́ mọ jẹ́ bíi 10 lórí pílátífọ́ọ̀mù kan, kò tí ì burú jù. Torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lókè Ògùn lọ́wọ́lọ́wọ́ ó lágbára púpọ̀. Ó lágbára púpọ̀. Ẹ já bẹ̀rẹ̀ ètò náà ní pẹrẹwu. Ẹ já ṣe báyìí ká mú kánkànkán bí àwọn bàbá àsọnà. Fún àǹfààní àwa tí a fẹ́ darapọ̀ mọ́ Ìrù Ẹkùn ní Èkìtì State, tá a fẹ́ darapọ̀ ní Èkìtì, tá a jọ́mọ Èkìtì lẹ́kùnrẹ́rẹ́ tí è ṣe àṣàwọ̀ ọmọ Èkìtì, ẹ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà nísàlẹ̀ yìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òun náà ní kẹ́ ẹ mọ̀ pé. Ẹ rí i pé ní alẹ́ àná ọ̀rọ̀ kan jà yànrìnyànrìn tó ń lọ lórí ayélujára káàkiri nípa àwọn tó ń gba fọ́ọ̀mù, tí wọ́n ń ta fọ́ọ̀mù Ìrù Ẹkùn, tí wọ́n sì ń lọ sí káàmpù, tí wọ́n pé Ìrù Ẹkùn ti bẹ̀rẹ̀ káàmpù. Rárá o, Ìrù Ẹkùn ò tí ì bẹ̀rẹ̀ káàmpù o. Bẹ́ẹ̀ ni, Ìrù Ẹkùn ò sì gba fọ́ọ̀mù, kò ta fọ́ọ̀mù rárá fún ẹnikẹ́ni. Ọ̀fẹ́ nìgbàlà báwa ṣe máa ń sọ níléeṣẹ́ Koiki Media, bringing the work closer to your doorstep, pé Ìrù Ẹkùn ọ̀fẹ́ nìgbàlà, ọ̀fẹ́ náà sì ni ìwòsàn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Bẹ́ẹ̀ bá wá rẹ́ni tó wá lé òun ta fọ́ọ̀mù Ìrù Ẹkùn ní pé 3,000 ní 10,000 ní, ayédèrú ni o. Ìdí nìyí tí a fi ní kẹ́ ẹ mọ bá wa pín ètò kí gbogbo àwọn tó fẹ́ darapọ̀ mọ́ Ìrù Ẹkùn wọ́n lè mọ já àwọn tí wọ́n ń ta fọ́ọ̀mù fún wọn. Ní kò rò pé àti á gbọ́ láti iléeṣẹ́ Koiki Media, bringing the work closer to your door. Wọ́n ti sọ fún wa pé Ìrù Ẹkùn ọ̀fẹ́ ni, kò sí pé à ń ra fọ́ọ̀mù ní Ìrù Ẹkùn. Bó bá tàkókò tí a bá ra fọ́ọ̀mù Ìrù Ẹkùn, a ó jẹ́ kẹ́ ẹ gbọ́ láti iléeṣẹ́ Koiki Media, pàápàá jùlọ lẹ́nu bàbá wa CSI tó jẹ́ number 1 Ìrù Ẹkùn. A ó máa gbọ́ lẹ́nu wọn wípé tó Ìrù Ẹkùn ó ti bẹ̀rẹ̀ sí ní ta fọ́ọ̀mù, ṣùgbọ́n kì í ṣe irú àkókò tá a wà ń bẹ̀ yìí. Irú àkókò yìí Ìrù Ẹkùn kò ta fọ́ọ̀mù. Lẹ́yìn pé ẹ̀nà ẹ̀yìn òun wọ́n ní pé kẹ́ ẹ fi ṣe kíni, kẹ́ ẹ fi ránṣẹ́ sí gbogbo ibi tí ó yẹ kó lọ lẹ́ẹ̀kan náà. Àwọn tó sì jẹ́ olùdarí àti olú ètò tí wọ́n mọ̀ gba àwọn nǹkan wọ̀nyí, bóyá tí a bá fẹ́ darapọ̀, òun mo sọ fún wa pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà ní abẹ́ àwòrán yìí, ẹ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, òun ni kẹ́ ẹ máa pè. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ètò tàbí ó bá fẹ́ darapọ̀ mọ́ Ìrù Ẹkùn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní kẹ́ ẹ pè. Bóyá ní Èkìtì lẹ́yìn wà àbí ẹ ò sí lẹ́kìtì, ẹ wà níbòmíràn, ẹ fẹ́ kí àwọn ọmọ yín àbí ọ̀rẹ́ yín àbí olólùfẹ́ yín kóhun náà darapọ̀ mọ́ Ìrù Ẹkùn, ẹ fi àwòrán nọ́mbà ìbánisọ̀rọ̀ méjèèjì yìí ẹ fi ránṣẹ́ sírú ẹni bẹ́ẹ̀. Lágbára Elédùmarè, ẹ rí i pé ẹni náà yóò ṣe kíni, yóò darapọ̀ ní pẹ̀sẹ̀ tí ò ní ní wàhálà nínú. Ẹ jẹ́ kí n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún wa gẹ́gẹ́ bí ìṣe wa, bí a ṣe mọ̀ ń pè é, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè mọ̀ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, bóyá kò ní àkókò láti wo ó fínífíní, ṣùgbọ́n tó bá gbọ́ ohùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, yóò lè ṣe kíni, yóò lè kọ sílẹ̀ sórí ìwé tàbí orí ayélujára rẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ìrù Ẹkùn tá a fẹ́ darapọ̀ ní Èkìtì, òun mọ̀ rẹ́ o. Ẹ jẹ́ n sáré pè fún wa ká lè tètè kúrò ńbẹ̀, ká lè bọ́ sí agbọn bòmíì. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà rèé, èyí tó jẹ́ àkọ́kọ́ nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, òun náà ni 0 8 0 6 1
èje ẹ̀ta ẹ̀sán òdo. Ẹ̀rọ kejì tó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kejì òun náà bẹ̀rẹ̀ pẹ̀lú òdo ẹ̀jọ òdo ẹ̀fà èjì ọ̀kan ẹ̀rin ẹ̀ta 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 èjì. Èyí tí a mọ̀ sí èdè òyìnbó tá pè ní 080 63 01 73 90 080 62 14 33 32. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì yìí ẹ jẹ́ ká pè wọ́n. Bá a bá wá rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ míì tó ní ìrù ẹkùn lòun, ẹ sọ fún un pé ayédèrú ni, tó yàtọ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a pè síta yìí, ayédèrú ni o. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ tá à ń gbọ́, ẹ sì ṣé pẹ̀lú pínpín tá à ń pín ètò yìí. Lágbára Elédùmarè, àkàndùn ní mú wa lọ́wọ́ o. Ẹ jẹ́ á bọ́ ságbọ̀n kejì. Gómìnà ìpínlẹ̀ Èkìtì, tó ìrù ẹkùn ó ti balẹ̀ jìgà, ó ti balẹ̀ pẹ̀sẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì. Ìfọwọ́sowọ́pọ̀ yín náà la fẹ́ o, a sì ń rí ìgbìyànjú yín lẹ́kìtì ń bẹ̀. Lágbára Elédùmarè, Ọlọ́run yóò tún mọ mú yín tẹ̀síwájú sí gómìnà wa nípínlẹ̀ Èkìtì. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìrù ẹkùn pátápátá, ẹ bá wa ṣe kòǹkárí wọn láti fà wọ́n mọ́ra, láti fi òǹtẹ̀ lù fún wọn, láti fọwọ́sowọ́pọ̀ kí gbogbo àwọn tí agbésùmọ̀mí kí á lè kojú wọn. Pàápàá jùlọ, ẹ jẹ́ kí gbogbo ìrù ẹkùn pátápátá àti Àgbẹ̀kọ̀yà ni àti ẹgbẹ́ ìbílẹ̀ tó jẹ́ ọdẹ ìbílẹ̀, ẹ jẹ́ kí wọ́n fara pẹ́ra wọn, kí wọ́n fara kínra, kí wọ́n kó ọmọ lùgbó papọ̀. Ẹ ró wọn lágbára tó yanrantí. Bẹ́ẹ̀ bá ró wọn lágbára tó yanrantí, ẹ rí i pé ìsinmi á dé ní ìpínlẹ̀ Èkìtì, pàápàá jùlọ nílẹ̀ Kòtò-Òjìrè. Àwa fẹ́ ràn yín níṣẹ́ bàbá wa gómìnà ìpínlẹ̀ Èkìtì. Iṣẹ́ tá a fẹ́ ràn yín òun náà ni pé bẹ́ẹ̀ bá ti ń dé ìpàdé ẹ̀yin gómìnà, ẹ mọ̀ bá wa fi kọrin sí wọn létí pé ìrù ẹkùn ó mọ̀ ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Ẹ mọ̀ bá wa fi kọrin sí wọn létí o, kí gbogbo àwọn gómìnà yòókù náà kẹ́ ẹ lè jọ fọwọ́pọ̀ láti kọ́mọ lùbọ́, láti lè fi òǹtẹ̀ lù fún gbogbo ìrù ẹkùn nípínlẹ̀ Yorùbá. Lágbára Elédùmarè, ajogun kò ní borí wa o, àwa la borí ajogun. Lágbára Elédùmarè. Ẹ jẹ́ kó lágbọn ọbẹ̀ wọn ká bọ́ sí agbọn ẹlẹ́ẹ̀kẹta tá ò fi kásẹ̀ ètò ńlẹ̀. Agbọn ẹlẹ́ẹ̀kẹta tí a ó fi kásẹ̀ ètò ńlẹ̀ ní ti àkókò yìí, òun náà ni ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìgbòho-Mọ̀rẹ́, Alágbàdo Òde, ìlú bàbá wa CSI Olóyè Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ yìí tẹ̀ ń wò tí wọ́n di arákùnrin ẹ̀rí tí wọ́n dì yìí. Ẹ rí i pé lánàá a sọ̀rọ̀ nípa ìdí ẹ̀ ráńpẹ́ pẹ̀lú bí wọ́n ṣe gbé arákùnrin yìí tí wọ́n sì dè mọ́gi. Ìdí tí mo fẹ́ kẹ́ ẹ bá wa pín ètò yìí kó kan gbogbo ọmọ Òkè Ògùn lára ni pé kọ́mọ Òkè Ògùn ẹ mọ́ sùn, ẹ̀yin ọmọ Òkè Ògùn ẹ mọ́ sùn. Irú àkókò yìí kò sí oòrùn lójú yín o, kò sí oòrùn lójú yín. Pàápàá jùlọ a kí gbogbo àwọn kábíyèsí lókè Ògùn, a kí yín. Bẹ́ẹ̀ náà tún ni a kí àwọn ọdẹ ìbílẹ̀, a kí yín o ní Òkè Ògùn. Pàápàá jùlọ a mọ̀ kí gbogbo àwọn agbófinró pátápátá, àwọn Àmọ̀tẹ́kùn ni, Àgbẹ̀kọ̀yà ni, OPC ni, gbogbo yín là kí ni pé ẹ kú iṣẹ́ takuntakun. Torí pé adìẹ ń làágùn, gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà pé ìyẹn ni ò já mọ̀. Gbogbo wa náà là ń ṣiṣẹ́ lọ́tùn lósì. Gbogbo àwa tá a jẹ́ ẹlẹ́ṣọ́ ààbò, lágbára Elédùmarè, àṣìta ìbọn kò mọ̀ ní bà wá. Tó ìgbésẹ̀ wo lẹ wá ń gbé ẹ̀yin Òkè Ògùn? Ìgbésẹ̀ wo lẹ ti ń gbé lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wọ̀nyí? Torí pé ó ti ń di lemọ́lemọ́ báyìí. Ìdí nìyí tá a fi sọ fún wa láti iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your desktop pé ẹ mọ́ sùn rárá. Pàápàá jùlọ ìlú bàbá wa Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá wò ó, ẹ rí i pé ọ̀nà inú igbó rìsáàfù yìí, ọ̀nà ọ̀dọ̀ àwọn bàbá wa ń bẹ̀ náà ni. Kò síbi tí ò gbà kọjá, tó fi dé Kwara, tó fi lọ káàkiri. Kìṣí, Ìgbẹ́tì, Ìgbòho,
Ṣakí, Ọ̀gbọ̀ọ̀rọ̀, Kánjí, Káyọ̀mọ́, gbogbo ibi tá à ń dárúkọ wọ̀nyí náà ni igbó rìsáàfù yìí ibẹ̀ ló gbà lọ. Kò síbi tí ò farapẹ́ tó àwọn atiláàwé yìí. Gbogbo ibi tá à ń dárúkọ wọ̀nyí kò síbi tí wọn ò tí ì fìdí sí, wọn ò tí ì fi ìṣẹ̀lẹ̀ o, kò síbi wọn ò tí ì fi ìṣẹ̀lẹ̀ ń bẹ̀. Bó o wá ní a sì fẹ́ rìn gbígbésẹ̀ lórí wọn náà la tún fi ń kí àwọn ọdẹ ìbílẹ̀ torí pé wọn ò sùn bẹ́ẹ̀ ni wọn ò sì wo. Ìrù ẹkùn bẹ́ẹ̀ ni ìrù ẹkùn náà bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu. Mú kí gbogbo àwọn ìrù ẹkùn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ lókè Ògùn torí pé wọ́n ń ṣiṣẹ́ púpọ̀. Ìrù ẹkùn ń ṣiṣẹ́ o. Nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní kó àwọn iṣẹ́ tí ìrù ẹkùn ṣe jáde lókè Ògùn, ẹnu ó yà wá lọ́pọ̀lọpọ̀ pé ṣé lóòótọ́ ìrù ẹkùn ń ṣiṣẹ́? Ìrù ẹkùn ń ṣiṣẹ́ ribiribi, wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí nílùú Ìgbòho, àgbájọwọ́ papọ̀ mọ́ àwọn ọdẹ ìbílẹ̀ àti ìrù ẹkùn náà ni wọ́n jọ ṣiṣẹ́ yìí. Kódà wọ́n tún wà nínú igbó tí wọ́n ń wá arábìnrin tí wọ́n gbé pẹ̀lú ọmọ rẹ̀ yìí nílùú Ìgbépẹ̀ tí wọ́n sì tún wá wọn kiri. Gbogbo òru àná bójú ò ṣe ń rọ̀ tó ní gbogbo ìrọ̀lẹ́ àná tó fi mọ́òrù mọ́júmọ́ yìí wọ́n sì wà nínú igbó yìí o. Ìdí nìyí tá a fi ń kan sáárá tá a fi ń kí wọn. Ṣùgbọ́n gbogbo àwa ọ̀dọ́ tá a wà lókè Ògùn, ẹ̀yin ọmọ òkè Ògùn, ẹ mọ́ sùn, àkókò yìí kò ṣòrùn fún yín. Bákan náà, gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́, ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé, àsọ lánàá lórí ètò wípé ìfọwọ́sowọ́pọ̀ yín ó ṣe pàtàkì púpọ̀. Ẹgbẹ́ kan ò lè dá a ṣe ohun tó wà ńlẹ̀ yìí. Tá a bá sọ pé Àmọ̀tẹ́kùn nìkan agbára wọn ò ká. Bẹ́ẹ̀ náà ni OPC agbára wọn ò ká. Bẹ́ẹ̀ náà ni Àgbẹ̀kọ̀yà bá a bá láwọn nìkan ni wọ́n ṣe agbára wọn ò ká. Bàbá wa sọ pé àwọn ọdẹ ìbílẹ̀ àwọn nìkan náà ni wọ́n tún dá a ṣe. Bẹ́ẹ̀ bákan náà agbára wọn ò ká. Ìrù ẹkùn pàápàá tó jẹ́ ti bàbá wa olóyè Mọ́jàsọ́lá, bàbá wa sọ pé àwọn nìkan náà ni wọ́n kojú gbogbo àwọn Fúlàní wọ̀nyí, agbára tiwọn ní ò ká. Ṣùgbọ́n kí lẹ yẹ kẹ́ ẹ ṣe fún wa gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́? Òun ni pé ẹ pé gbogbo wọn papọ̀, ẹ ró gbogbo wọn lágbára, gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò ẹ ró wọn lágbára papọ̀, ẹ tú wọn lẹ̀. Ìdè tẹ́ ẹ fi dè wọ́n, ẹ̀yin ẹ tú wọn lẹ̀. Bẹ́ẹ̀ bá wá ti tú wọn lẹ̀ pẹ̀lú ìdè tẹ́ ẹ fi dè wọ́n yìí, kẹ́ ẹ wá wò bóyá ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò lálàáfíà àbí kò ní lálàáfíà. Bóyá ẹ̀yin ní ò ní fọ̀kànbalẹ̀ àbẹ́ ò ní fọ̀kànbalẹ̀, ẹ rí i pé ìfọ̀kànbalẹ̀ máa dé. Àwọn ò fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ olóṣèlú, ọ̀rọ̀ òṣèlú kọ́ làwa ń bá yín sọ. Òṣèlú ẹgbẹ́ kan ni, apá kan lòun. Òṣèlú ò papọ̀ mọ́ ètò ààbò. Ètò ààbò yàtọ̀ sí òṣèlú. Bí ààbò bá wà, tí ààbò bá dájú, náà ni olóṣèlú gan ò ní ìfọ̀kànbalẹ̀. Ẹni tó fẹ́ ṣèlú, òun náà ó ṣe kíni, òun náà ó ní ìfọ̀kànbalẹ̀. Ṣùgbọ́n gbà tí ò bá ṣí àlàáfíà, tí gbogbo ọkàn máa ń pòrúurú ní gbogbo ìgbà, bóò ni àlàáfíà yóò ṣe wà fún olóṣèlú náà? Ìdí nìyí pé kí àlàáfíà kó lè bá àjọba nínú ayé tiyín náà, ẹ bá wa ró gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò lágbára, pàápàá jùlọ lókè Ògùn. Kò síbi tí ò sí o, ṣùgbọ́n lókè Ògùn lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú Ògbómọ̀ṣọ́, Ògbómọ̀júgun, ẹ bá wa ṣe ètò ààbò tó yanrantí sí gbogbo àwọn agbègbè wọ̀nyí. Èyí tó tún wá dàbí rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé onímọ̀ ẹ̀rọ. Mo sọ lánàá lórí ètò pé àwọn ọba yìí tó jẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ pé gbogbo wọn. Àkókò tá a wà yìí kì í ṣàkókò ìjà, kì í ṣàkókò pé a ò gbọ́ tara ẹni, èmi ń ṣe tèmi, ìwọ ń ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ kọ́ o, bàbá ní a ṣe bẹ́ẹ̀, nǹkan ó bàjẹ́. Nǹkan ó bàjẹ́ o. Ẹ bá wa pé gbogbo wọn, kẹ́ ẹ rọ̀ wọ́n kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ààbò. Nígbà ìwáṣẹ̀ ó ní bí wọ́n ṣe ń ṣe é.
kí wọ́n padà sígbà ìwáṣẹ̀ báwọn baba ńlá wọn ṣe fílẹ̀ fún wọn, kí wọ́n gbé ẹsẹ̀ lé ìgbésẹ̀ táwọn baba wọn fílẹ̀ nígbà ìwáṣẹ̀. Lóòótọ́ ayé ti di ayé ọ̀làjú, ṣùgbọ́n ọ̀làjú tá ló di ayé ọ̀làjú òun náà ló kó wa débi tó kó wa dé yìí o. Ìdí nìyí tá a fi ń rọ̀ yín. Bákan náà ẹ jẹ́ n tún wá yà padà kí n padà sọ́dọ̀ àwọn kábíyèsí ọba aládé lókè Ògùn. Gbogbo ẹ̀yin ọba aládé lókè Ògùn, àkókò ní láti jọ fọwọ́sowọ́pọ̀ láti pe ìpàdé àpérò. Àti dúpẹ́ lọ́wọ́ àwọn ọba kan táwọn tiẹ̀ ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Lóòótọ́ a ò rí gbogbo ẹ̀yin ọba tán, ṣùgbọ́n àwọn tá a rí a ó mọ̀ fi kí irú àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ á fi ọba ìlú Ṣakí ilé Ògún Ọ̀rọ̀kìn ká fi ṣe àpèjúwe. Bàbá yìí ń gbìyànjú púpọ̀, ó ń gbìyànjú lórí pé bó ni ètò ààbò yóò ṣe múlẹ̀ tí ó sì dìrọ̀ mọ́rán ní ìlú Ṣakí. Bẹ́ẹ̀ náà ni ìgbìyànjú wọn sì ń ṣe kíni, ó sì ń yọ. Ẹ̀yin ọba àyókù náà, ẹ̀yin náà wo àwòkọ́ṣe. Tẹ́ ẹ bá wo àwọn fọ́nrán kan lọ sẹ́yìn tí bàbá yìí tún sọ̀rọ̀ lórí ẹ̀ láìpẹ́ yìí, bàbá yìí tún sọ̀rọ̀ lórí ètò ààbò tó tún rọ gbogbo àwọn baálẹ̀ tó ń jẹ lábẹ́ rẹ̀ wípé baálẹ̀ kí baálẹ̀ kan tó bá tulẹ̀ fún àlejò kálejò kan tí wàhálà bá dé lágbègbè náà, baálẹ̀ náà ni ó foríko, òun náà ni ó jẹ́jọ́ ẹ̀. Ó tún rọ̀ wọ́n pé wọn ò gbọ́dọ̀ ṣe kíni, wọn ò gbọ́dọ̀ gbàlejò kálejò mọ́ sórí ilẹ̀. Ìjẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ń ṣe lágbègbè yín. Ǹjẹ́ yìí náà fún àwọn baálẹ̀ yín lófin bẹ́ẹ̀? Ǹjẹ́ ẹ fún àwọn tí ń talẹ̀ yín tẹ́ fi sídìí ilẹ̀ kí wọ́n mọ́ talẹ̀, ǹjẹ́ ẹ fún wọn lófin? Lórí kíni? Lórí kí ètò ààbò kó lè bá a ṣe kíni, kó lè bá a yanrantí náà ni ìgbésẹ̀ wọ̀nyí náà ló mọ̀ fi ń wáyé. A rọ̀ yín ẹ̀yin kábíyèsí. Ẹ jẹ́ tí wọ́n á fi eléyìí kún kí n tó kásẹ̀ ètò náà nílẹ̀. Ẹ̀yin ọba tẹ́ ń joyè, tẹ́ ń fìyàn joyè, àpé ẹ̀ mọ́ joyè, ṣùgbọ́n ẹ wo àwọn oyè tẹ́ mọ̀ fìyàn jẹ lákòókò tá a wà yìí, ẹ sì mọrú àwọn tẹ́ mọ̀ fi joyè. Ṣé èé ṣe àwọn tí ó kérun jàlú lẹ̀ fi sóyè lẹ̀ ń gbé láwà nílé lórí? Torí nílẹ̀ Yorùbá, Ọlọ́run kó ṣàánú wa nílẹ̀ Yorùbá o. Nígbà ìwáṣẹ̀ mi ò rò pé a gbọ́ nínú ìtàn pé wọ́n ń joyè débi pé wọ́n ń gbé láwàní, wọ́n ń gbé lórí olóyè pé ọba aládé ó ń gbé láwàní lé olóyè kan lórí. Bí ò bá ṣe pé bóyá wọ́n ń jọba kí wọ́n gbé adé lé lórí, àbí wọ́n ń joyè kí wọ́n gbé ìrùkẹ̀rẹ̀ àti ọ̀pá àṣẹ kí wọ́n gbé lé olóyè lọ́wọ́. Ṣùgbọ́n láyé ìsìn, nítorí ohun tá a jẹ ni ò já mọ ohun tá à ń ṣe mọ́. Láwàní lọ́kàn tá a fi ń joyè báyìí. Láwàní là ń gbé láwọn olóyè lórí. Eléyìí ó kù díẹ̀ káàtó ẹ̀yin bàbá wa tẹ́ ń fi àwọn èèyàn yìí joyè. Àwọn tẹ́ ẹ̀ bá fi joyè nínú ìlú yín, ǹjẹ́ ẹ mọ̀ wọ́n dájúdájú? Ǹjẹ́ ẹ mọ̀nú wọn? A rọ̀ yín, a tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí. Nírú àkókò tá a wà yìí, a ò pé kẹ́ mọ́ joyè, ṣùgbọ́n ẹ wo ọmọ Yorùbá tó jẹ́ ọmọ ọkọ Yorùbá tó jẹ́ pé ìran rẹ̀ náà ló lóyè náà ló sì ń joyè láti ìgbà ìwáṣẹ̀ wá. Irú àwọn báwọn yìí náà ló yẹ kẹ́ mọ́ fi joyè. Mi ò ní dárúkọ ìlú kan pé ìlú báyìí ló ń joyè bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ̀yin àgbà náà lọ sọ pé àbọ̀ ọ̀rọ̀ là á sọ fọ́mọlúàbí. Ẹ sì ní bí èèyàn bá sọ̀kò sójà, gbogbo ẹni tó bá tàbá kó ṣàtúnṣe ni. Kó ṣàtúnṣe ni, pẹ̀tẹ̀pẹ́tẹ̀ náà lọ̀rọ̀. Ẹni ó bá tàbá kó ṣàtúnṣe. Nítorí pé a rí àwọn fọ́nrán kan nípa àwọn tó ń fi èèyàn joyè láwọn ọba aládé tí wọ́n sì ń gbé láwàní láwọn èèyàn lórí. Oyè tí wọ́n ń jẹ yìí, ẹ wò ẹ mọ̀jẹ̀ àti ìlọ́bẹ̀ o. A ó tún padà wá sórí ètò. Ìlú Ìgbòho kò gbọdọ̀ bàjẹ́ o. Ìrù ẹkùn bó o láti fẹ́ ṣe é. Ìrù ẹkùn, gbogbo ọmọ ẹgbẹ́ ìrù ẹkùn jákèjádò ilẹ̀ Yorùbá. Tó ìlú bàbá wa olóyè Mọ́jàsọ́lá náà ni nǹkan kan tí ń ṣẹlẹ̀ yìí o. Làwọn ohun tí òye ká mọ̀ rí náà là ń rí ń bẹ̀ yìí o. Ṣẹ̀rí pé wọ́n ti wọlé tán.
nígbà tí bàbá wa ń ké ọ̀pọ̀lọpọ̀ ló ṣe kí ni ló kọ tí ìkún. Ẹ wá rí nǹkan bí kò sílùú tí wọn ò lè wọ̀ mọ́ báyìí. Ẹ jẹ́ á jọ fọwọ́sowọ́pọ̀ ká dìde ká jọ jagun yìí. Kì í ṣogun ẹnu nìkan, kì í ṣogun pé mo wà lórí ayélujára náà láàmú wá pariwo. Ẹ rí bí ogun eléyìí ogun kò jáde gbójú ẹ̀ bọ́ta. Jáde wọ́n mọ̀ pọ́mọ ogun ni ọ́. Wọ́n tó o sì lè jáde tó mọ̀ pé o ò lè gbé ọ̀pá. Wọ́n náà ṣe sọ́pọ́ọ̀tì àwọn nǹkan tó yẹ kó o ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń jáde, pẹ̀lú àwọn tí wọ́n náà ń kojú àwọn àtìláàwí wọ̀nyí. Ẹ jẹ́ á ṣèrànlọ́wọ́ fún wọn. Lóòótọ́ wọn ò béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa, ṣùgbọ́n ohun tó tọ́ náà lohun tó yẹ ni. Lágbára Elédùmarè, àṣetààgùn ò ní bà wá o. Lẹ́ẹ̀kan sí, ìlú Ìgbòho ó dọwọ́ gbogbo wa, gbogbo ìpínlẹ̀ Yorùbá ó dọwọ́ wa o. Bó o láṣẹ ṣe tí ó fi yanrantí tá a fi láwọn ajogun kúrò lórí ilẹ̀ wa. Ẹ mọ́ gbàgbé wípé èmi àmọ́ sọ́ngbà mọ́ bá fẹ́ kásẹ̀ ètò ńlẹ̀ pé ẹ mọ́ jà á gbàgbé àdúrà. Àti mẹ́nu wá sí mẹ́nu dúró lórí ètò yìí nìwọ̀n. Àdúrà náà la fi ṣe kíni náà la fi kásẹ̀ ètò náà ńlẹ̀. Ẹ mọ́ jà á gbàgbé o láti máa gbàdúrà, torí pé àdúrà ṣe pàtàkì. Èmi a sì mọ́ lé àwọn àdúrà kọ̀ọ̀kan fún wa pé ẹ já mọ́ bí Ọlọ́run pé Ọlọ́run dáríjì wá, ẹ̀ṣẹ̀ wa ni, Ọlọ́run ṣàforíjì fún wa, ẹ̀ṣẹ̀ wa ló débẹ̀, òun ló fa ohun tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Kóòtù Òjíire yìí, pàápàá jùlọ ní gbogbo Nàìjíríà. Ẹ̀ṣẹ̀ ni. Ẹ já mọ́ bẹ̀ Elédùà pé Elédùà jọ̀wọ́ dáríjì wá, yọ́nú sí wa, mọ́ fi àwọn ènìyàn mọ́ fi ṣe pàṣẹ fún wa mọ́, pàápàá jùlọ àwọn ẹranko èṣù wọ̀nyí, àwọn ẹranko ìgbẹ́ wọ̀nyí wọ́n fi ṣe pàṣẹ fún wa mọ́. A bẹ̀ ọ́ Elédùà, ràn wá lọ́wọ́, yọ́nú sí wa, dáríjì. A ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá. Ẹ rí i pé mo sọ nígbà tí mo bá ń sọ̀rọ̀ pé àwọn ọmọ Ísírẹ́lì náà nígbà táwọn náà dẹ́ṣẹ̀ náà wọ́n kó sínú ogun Fáráò, ṣùgbọ́n gbà wọ́n ronú pìwàdà, wọ́n ṣe kíni, wọ́n mọ̀ borí. Ọlọ́run sì yan Mósè tì wọ́n, Mósè wọn tó yàn tì wọ́n, ó kó wọn kúrò ńbẹ̀. Mósè tiwa náà lóde òní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, nílẹ̀ tó mọ́ nílẹ̀ tó ń sùn yìí, olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà ni Mósè wa o. Òun ni Mósè wa, òun ló jẹ́ kí ojú gbogbo wa lè ṣí sí ìrìn àjò tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Lágbára Elédùmarè, a ò ní ṣàṣetì o. Ọmọ wo ò ní bọ́ sọ́wọ́ ajínigbé, àwa náà ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o. Àwọn tó wà ńbẹ̀ Ọlọ́run bá wa tú wọn lẹ̀ láṣẹ Èdùmàrè. A ò ní rí jù báyìí lọ fún ti àkókò yìí láti iléeṣẹ́ Koiki Media, bringing the work closer to your doorstep. Mo kí gbogbo alẹ́ kan sí pé a kú ìfarabalẹ̀, a kú ìfẹ́ tá a fi ń darapọ̀ mọ́ ètò. Ẹ mọ́ gbàgbé láti pín ètò yìí síta. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ kí n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún àǹfààní àwa tí a fẹ́ darapọ̀ mọ́ Ìró Ẹkùn ní Èkìtì State. Àwọn tá a lè pè lẹ́kìtì tó jẹ́ kọ̀máǹdì Èkìtì ní Ìró Ẹkùn, àwọn náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé. Ẹ jẹ́ ìpínlẹ̀ kan sí kẹ́ ẹ gbọ́: 0 8 0 6 6 1 2 9 9 0 0 8 0 6 2 1 2. Èyí tí a mọ̀ sí 080 63 01 73 90, 080 62 14 33 32. Nígbà tí mò ń dágbére fún wa pé ẹ ṣé púpọ̀, a ó tún mọ pàdé wa títí alẹ́. Oníyàn ṣe, ọlọ́bẹ̀ náà ṣe, ẹni tó rò ó pọ̀ tó ṣe papọ̀ tó pò tó fi di oúnjẹ, òun náà ṣe o. Mo kí ẹ̀yin tẹ́ ẹ bá wa pín ètò, mo kí yín púpọ̀ pé àkẹ́dùn onímọ̀ yín lọ́wọ́ o. Ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ ètò náà, mo kí yín. Lágbára Elédùmarè, owó tẹ́ fi ń ṣe dátà mi tẹ́ ti ń mú àpò ní òní ṣòfò, orísun rẹ̀ ò ní gbẹ láṣẹ Èdùmàrè. Mo ń dágbére fún wa pé ó dìgbà.